ọmọ ọlọ́jọ́ ìbí màmá wa Olúṣọlá ọmọ Ọ̀ṣọ́bà ẹ̀yin lẹ lónìí ẹ máa jó ẹ máa yọ̀. Eegun tí ó ṣe bí eyín sọ̀ wọ́n lágbárí aṣíwájú rere bíi tiyín ò wọ́pọ̀ láwùjọ o. Àbájọ tí gbogbo ayé fi ń celebrate yín lónìí tẹ̀ ń ṣe ọjọ́ ìbí. Mama, indeed you are a true leader par excellence. Mrs. Olúṣọlá ọmọ Ọ̀ṣọ́bà ààrẹ gbogbo ẹgbẹ́ aládìẹ nípínlẹ̀ Èkó káàfàtà ẹ̀yin tún ni ààrẹ fún ẹgbẹ́ Humble Sisters. Màmá orí niyín ẹ ò ní dìrù láíláí gbogbo ohun tó ti dá nínú nǹkan yín Elédùà ò ní fọwọ́ ìbàjẹ́ kan ọjọ́ ìbí yín kò wá ní dọjọ́ ìbí. Ògbó pákápáká ló gbó alábàáhùn àgbólà ń tàgbọ̀nrín tewú orí larúgbó ṣoge. Màmá kẹ́ ẹ gbó kẹ́ ẹ tọ́ kẹ́ ẹ fọwọ́ páwú gbúrúgbú kẹ́ ẹ fèrègì jóbi tuẹ̀tuẹ̀. Ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣẹ bẹ́ẹ̀. Àmín lórúkọ Jésù n ò wá nítorí páyé dayé òyìnbó kí má kí ọ bí wọ́n ṣe kí ìran bàbá rẹ̀. Ẹ̀yin lára ọba mòdé ọba màgbọ́n ẹ̀yin lọmọ tagbáta ọmọ kórówá ọmọ lẹ̀kílẹ̀rù ẹni bá lẹ́ni lọ́ba amọ̀rìn ọ̀bá rìn ẹni tí ò lẹ́ni lọ́ba yíṣọ́gun lè bàbá tóbi yín lọ́mọ ẹ̀yin lọmọ òdòmọdóyà tó wá fagadayọ tó lọ́kọ sí gbàgbàgìà ọmọ yúnwẹ́ ọmọ yòówẹ́ ọmọ sẹ́fun kò tẹ́fun ṣe ńlẹ́ ọba mòdé ọmọ lẹ̀kílẹ̀rù. Mo ní kí là ń bọ̀ lọ́ọ̀bà kóró wá là ń bọ̀ lọ́ọ̀bà o àní kí là ń bọ̀ lọ́ọ̀bà kóró wá là ń bọ̀ lọ́ọ̀bà o. Mrs. Olúṣọlá ọmọ Ọ̀ṣọ́bà lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú oríire ọjọ́ ìbí ìgbà ọdún kan ni. ẹ̀yin lọ́mọ ẹlẹ́yẹ ẹ̀yin lọ́mọ ẹlẹ́yẹ ẹ̀yẹ yáyìn kì í pànìyàn ẹ̀yin lọ́mọ ẹlẹ́yẹ ṣíò ṣíò.